ẹgbẹ́ àwọn Fúlàní darandaran lórílẹ̀‐èdè yìí Miyetti Allah Katahar ti Alhaji Abdullahi Bódèjọ tó jẹ́ ààrẹ àti olórí wọ́n mà ti sọ̀rọ̀ lórí ìwọ́de tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tako ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ọjọ́ àkọ́kọ́ sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ tó sì jẹ́ pé akọ̀wé àgbà ẹgbẹ́ náà Alhaji Saleh Alhassan ló fi àtẹ̀jáde síta lórúkọ ẹgbẹ́ Fúlàní darandaran lórílẹ̀‐èdè yìí lọ́jọ́ àìkú yẹn ọjọ́ Sunday tí í ṣe ọjọ́ 21 oṣù keje tá a wà yìí. ẹ rántí pé ọjọ́ àkọ́kọ́ sí ọjọ́ kẹwàá ìyẹn August 1st to August 10th ọdún yìí ni àwọn ọ̀dọ́ ni wọ́n mú láti fi tako ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí bí wọ́n ṣe ní ọ̀wọ́n gógó àti ebi ó gba gbogbo Nàìjíríà lásìkò ẹ̀. ṣùgbọ́n nígbà tí ẹgbẹ́ àwọn Fúlàní darandaran lórílẹ̀‐èdè tó ń sọ̀rọ̀ wọ́n ní àwọn bẹ gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n fún Tinubu láàyè sí kí wọ́n sì jáwọ́ kúrò nínú ìwọ́de náà nítorí pé Tinubu ń gbìyànjú agbára ẹ̀ ó sì ti ṣe dáadáa gidigidi. wọ́n ní gbogbo orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ń kojú wàhálà káàkiri báyìí lórí ọ̀rọ̀ ajé wọn tí kì í ṣe Nàìjíríà nìkan tí wọ́n sì ní àwọn ìgbésẹ̀ tí Tinubu ń gbé àwọn rí i pé yóò padà ṣèso rẹ̀ táwọn èèyàn bá lè ní sùúrù. wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé àwọn mọ̀ pẹ́tọ́ àwọn ọmọ Nàìjíríà ní láti ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ṣùgbọ́n tán ni ká má dá wàhálà lẹ̀ ká sì tó fún Tinubu láàyè. bẹ́ẹ̀ ni wọ́n gba àwọn agbófinró náà nímọ̀ràn wípé kó má fi agídí ṣe ọ̀rọ̀ ọ̀hún o kó má bàa di wàhálà kan ṣe àwọn olùwọ́de ní pẹ̀lẹ́. ṣùgbọ́n tán ni Tinubu ń ṣe dáadáa àti pé káwọn èèyàn kan ní sùúrù fún wọn ní tẹ́ẹ̀ rí iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sọ̀rọ̀ màálù àti nǹkan ọ̀sìn ìyẹn Ministry of Livestock tí ó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ olómàdún gbogbo àwọn Fúlàní darandaran nù ó nínú àwọn dùn àwọn ò sì lè gbàgbé Tinubu. èyí ló sì jẹ́ kí àwọn máa ránṣẹ́ sí gbogbo ọmọ Nàìjíríà pé kán jọ̀wọ́ ká ní sùúrù fún Tinubu ká sì má ṣe bínú sí i nítorí pé yóò padà yí nǹkan dá padà sí dáadáa.